Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa pátápátá nínú ìpàdé ìfẹ́ tí a fẹ́ pẹ̀kẹ́lù báyìí òun náà ni báwo la ṣe ń ṣe Vaseline cream. Lẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán yín yìí. Paraffin òun ni à ń dà sí orí iná. Paraffin àti sáná sí stove àti gbé pọ́ọ̀tì lé. Ẹ rí pé kò sí nǹkan nínú pọ́ọ̀tì tẹ́lẹ̀ ká tó da paraffin sí. A ti da paraffin sí kò tí ì tó 1 litre. A ti da paraffin a ti dà sí. Gbogbo àwọn fídíò tí a bá ń ṣe ó dá kẹ́ẹ̀tún pè kẹ́ẹ̀tún béèrè torí pé mo sọ pé gbogbo nǹkan tó bá jẹ mọ́ pé a fẹ́ ṣe cream or gbogbo tó bá jẹ mọ́ àwọn sí ọwọ́ tá à ń fi sílẹ̀ kẹ́míkà ni petrol jelly lẹ́ ń wò yìí. So jelly ni ẹ̀ ń wò yìí tí a fẹ́ fi sí lẹ́yìn tá a ti tú paraffin sí tó ti gbóná tíntín. A fẹ́ fi jelly sí. A ti gbé jelly wa a ti gbé sínú ẹ̀ ó ti yọ. Lẹ́yìn ìgbà tí jelly yọ tán àwa mú wax ni a mú lọ́wọ́ yìí. Wax ni à ń fi sí tí ẹ̀ ń wò yìí. Wax ni à ń fi sí tí à ń wò yìí. Ṣé rí wax tá a fi sí yìí ẹ pè fún ìwọ̀n bí ẹ ṣe ṣe. But kí n sọ pé fún 1 litre 80 grams ti tó 80 grams wax ó ti tó. Lanolin ló kù tí à ń dà sí lẹ́yìn tí wax tó ti yọ tán. Vitamin E ni à ń dà sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Vitamin E ni à ń dà sí lọ́wọ́lọ́wọ́. Vitamin E ni à ń dà sí. Ẹ jẹ́ ká rò pọ̀ o. Tá bá ti ń dà sí ẹ jẹ́ ká máa rò pọ̀. Bá bá ti ń dà sí ẹ jẹ́ kí a máa rò. Bá bá ti ń dà ìkan sí ká rò pọ̀. Tá bá ti dà kejì sí ẹ jẹ́ á rò pọ̀. Ká rò kó parapọ̀ dáadáa. Vitamin E ni ẹ̀ ń wò tí à ń dà sí yìí. Vitamin E ẹ rò pọ̀. Bá bá ti ń dà kọ̀ọ̀kan sí wax a bá ti fi jelly sí tí jelly yẹn yọ á rò pọ̀. A fi wax sí a tún rò pọ̀. A fi vitamin E sí. Lanolin ni à ń fi sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Lanolin ni kẹ́míkà tí à ń fi sí lọ́wọ́. Lanolin là ń fi sí lọ́wọ́lọ́wọ́ báyìí. A fi sí a tún rò pọ̀. A tún rò pọ̀ dáadáa. A fi sí a tún rò pọ̀ dáadáa. A ti fi lanolin sí a ti rò. Ní báyìí perfume ló kù tí a fẹ́ fi sí. Òun lẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán yìí. A ti fi perfume sí. Perfume la fi sí báyìí. Ẹ jẹ́ ká tún rò ká rò pọ̀ kó parapọ̀ dáadáa ká tó wá sọ̀kalẹ̀. Ká tó wá sọ̀kalẹ̀ ṣé mọ̀ pé náà ọ̀rá ń ta sí yẹ́ náà ní tẹ́lẹ̀ kì í ṣe pé náà tó ṣe. So a lè pa náà díẹ̀ nígbà tí wax ti yọ tó ti kú nǹkan àwọn olómi tá a fẹ́ fi sí. A lè pa náà ní díẹ̀ a ti sọ̀kalẹ̀ ó ti tutù fún bí 30 ìṣẹ́jú tàbí jù bẹ́ẹ̀ lọ. Ká rí pé a ti fọwọ́ kàn àti rí pé ó ṣe é bù. A ti ń bù sínú ike báyìí. A ti ń bù sínú ike. Bù fún mi. A ti ń bù sínú ike báyìí. A ti ń rọ sínú ike. A ti ń rọ sínú ike. Ọjọ́ mú ìrọ̀síwájú ẹ pè wá fún measurement. Ẹ má bínú nǹkan wà lẹ́nu ni o. Àjọ̀rọ̀ tá a ti dé ẹjọ́ ayọ̀ṣẹ́ wa wò.
Wow. This is beautiful. Ba me yo to wa no draw me wa. Eri po wa pa. Ó jáde dáa. Bẹ́ẹ̀ ni. Ó ti dọbẹ̀. Ẹ ti rí. Ṣé rí. Vaseline ti délẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé. Gbogbo ẹ̀yin wa nínú ìlú ìpàdé ìfẹ́, a dúpẹ́ o. Gbogbo ẹ̀yin admin wa, ẹ̀yin elétò, a dúpẹ́ o. Alhaji Ọláyíwọlá, mọ́mì Wálé, Fọláṣadé, ìyá wa ọ̀nà àrà. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣètò, mọ́mì wa Ọpẹ́yẹmí, Adéṣínà, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin dádì wa nínú ilé, a dúpẹ́ o. Bàbá ọ̀rọ̀bọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Ìyá wa mọ̀ pé amáradán ọ̀gá mi dáadáa, iṣẹ́ táwọn ń ṣe nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n kópa níbi amóhùnmáwòrán yìí pé kó lè ṣe dáadáa. A dúpẹ́ ní ọwọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọ ọba Ìdòwú ọlọ́gbẹ́ ńlá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé pátá. Ajara Max.